Bibeli Yoruba tí ẹ fẹ́ gbọ́ wá láti bibeliyoruba.com. Ẹnikẹ́ni kò ní àǹfààní láti ta bíbélì yìí, ọ̀fẹ́ ni. Ẹ sì lè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bá fẹ́ gbọ́ bíbélì yìí ní ọ̀fẹ́. Mo ní pé ọ̀fẹ́ ni, kì í ṣe fún owó pípa. Ẹ̀písítélì kejì ti Jòhánù, alàgbà sí àyànfẹ́ obìnrin ọlọ́lá àti sí àwọn ọmọ rẹ̀, ẹni tí mo fẹ́ nípa òtítọ́, kì í sì ṣe èmi nìkan ṣoṣo, ṣùgbọ́n àti gbogbo àwọn tí ó mọ òtítọ́ pẹ̀lú, nítorí tí òtítọ́ tí ń bá wa gbé, tí yóò sì máa bá wa gbé títí láé. Oore ọ̀fẹ́ pẹ̀lú yín, àánú àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Baba wa àti láti ọ̀dọ̀ Olúwa Jésù Kristi, ọmọ Bàbá, nínú òtítọ́ àti nínú ìfẹ́. Mo yọ̀ gidigidi pé mo rí nínú àwọn ọmọ rẹ̀ rìn nínú òtítọ́ bí àwa ti gba òfin lọ́wọ́ Baba. Ǹjẹ́ nísinsìnyí èmi bẹ̀ ọ́, obìnrin ọlọ́lá, kì í ṣe bí ẹni pé èmi kọ̀wé òfin tuntun kan sí ọ, bí kò ṣe èyí tí àwa ti ní lé àtètèkọ́ṣe, pé kí àwa kí ó fẹ́ràn ara wa. Èyí sì ni ìfẹ́, kí àwa kí ó máa rìn nípa òfin rẹ̀. Èyí lè òfin náà, pé bí ẹ̀yin ti gbọ́ lé àtètèkọ́ṣe, kí ẹ sì máa rìn nínú rẹ̀. Nítorí ẹlẹ́tàn púpọ̀ wọ inú ayé tí kò jẹ́wọ́ pé Jésù Kristi wá nípa ti ara. Ẹlẹ́tàn lè èyí nì àti aṣòdì sí Kristi. Ẹ bójútó ara yín, kí àwa kí ó má ṣe ṣe ohun wọ̀nnì tí àwa ti ṣe nù, bí kò ṣe pé kí a rí èrè kíkún gbà. Ẹnikẹ́ni tí ó rúfin tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Ẹni tí ó bá dúró nínú ẹ̀kọ́ Kristi, òun lè ó gba àti Baba àti Ọmọ. Bí ẹnikẹ́ni bá tọ̀ yín wá tí kò sì mú ẹ̀kọ́ yìí wá, ẹ má ṣe gbà á sínú ilé yín. Bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe súre ọ̀nà rere fún un, nítorí ẹni tí ó bá súre ọ̀nà rere fún un, ó ní ọwọ́ nínú iṣẹ́ búburú rẹ̀. Níbi mo ti ní ohun púpọ̀ láti kọ̀wé sí yín, èmi kò fẹ́ fi òwe àti tàdáwà kọ̀wé sí yín, ṣùgbọ́n èmi gbẹ́kẹ̀lé láti tọ̀ yín wá àti láti bá yín sọ̀rọ̀ lé ojúkojú, kí ayọ̀ wa kí ó lè kún. Àwọn ọmọ arábìnrin rẹ̀ àyànfẹ́ kí ọ. Àmín.